jọ ọmọ mi lẹ́nu ọ̀ká òwe mi ni Ìyá Dara tí wọ́n sọ ọmọ mi lẹ́nu ọ̀ká torí lọ́dún náà tó gbé Mary wá mo sọ fún ọ mo ní mo ní ìfẹ́ Mary mo ní ìfẹ́ ọ mo ní ìfẹ́ Mary ìfẹ́ rìn wọn àti ẹ̀ tó rásọ tí Mary ti kọ́wọ́ wá lé mi jọ yẹn mo sì láwọn ọmọkùnrin nínú ilé nígbà tó sìn lọ tán mo ní ìmẹ́rin aṣọ tọmọ yìí wọ̀ ní tiẹ̀ láìkè ìfẹ́ rádaràda ìfọ́rẹ̀ wà tiẹ̀ níbo lẹ ti mọra yín ó ní patí làwọn ti pàdé pàtí tẹ̀ ti pàdé náà ni kò jẹ́ ọmọ àmẹ́nu ọmọ ọkọ ọmọ mi ọmọ mi lọ ní bá lẹ́yìn kẹrẹkẹrẹ díẹ̀díẹ̀ Mary tó ń wá wálé kọ́ má sọ mí di ìyá ẹ̀jẹ̀ bọ́bá wa màá ṣe dáadáa sí i ó tún fi di pé kẹrẹkẹrẹ Mary máa sọ wálé yọkọ̀ kan wálé wa kí ló dé tí Mary ń kẹrù wá bí yìí ó ní bàbá rẹ̀ wípé ó ní wọ́n ní kóun lọ mọ́kọ wá wípé wọ́n ní kóun jáde ńlé múná kọ́ jáde nígbà wọn ní jáde ńlé bó wá ní kọ́ lọ ṣé ìwọ lọ wá ní kọ́ mọ̀ bọ̀ wá bí lọ tẹ̀lé lọlé ẹ lọ bá bẹ̀bẹ̀ ní kán sì fún jìjì kán ní sùúrù fún kó náà fi mọ ọwọ́ tí yóò mú lọlé nígbà yẹn ìsìnkú lọ́dọ̀ mi ẹnu kankan tí mo rí nínú wa rẹ̀ nígbà náà ni pé tó bá jáde tògùntògùn ló gbé wa yóò máa gbé nǹkan wá nígbà lèmi ò lè fara mẹ́lẹ̀ yìí o onílé oníláìsí ilé rẹ̀ bó bá ti ní nǹkan tó bá mọ̀ pé o nídìí láti lò máa gbé lọlé yín máa gbé wá bí yìí mọ́ ibi mo ti kọ́kọ́ bá jà sínú pé ìyẹn faramọ́ mo sì jẹ́ nìkan tó jẹ́ pé ó máa ṣàdúrà gan ìyẹn faramọ́ máa lọ lò ń lé yín tó bá lò tán ò lè wá kò sì tẹ bẹ́ẹ̀ ni ọ̀wọ́ wọ́n sì jọ bẹ wọ́n bẹ ẹni tí Mary ò ti kọ́ ṣe jàǹbá fọ́ọ̀mù mi wípé wọ́n fẹ́ ya ṣẹ́ lọ́dún náà iṣẹ́ bíi 4 million ni lọ́ fẹ́ yá ó wá ní ẹnìkan wá fún un ní 4 million yẹn ẹnì yẹn wá sọ fún un pé o gbọ́dọ̀ sọ fẹ́ anybody o wípé mo fún ọ lówó o ọmọ mi wá lóhùn gbọ́ ó gbọ́ lọ́dọ̀ ẹni tọ̀wọ́n tán báyìí ó pe Mary ní pé kọ́dà alágbájá tí wọ́n ti fún mi lówó bí wàá ó ti mú Mary lọ́bẹ̀ rí tọ́rẹ̀ ẹnì yẹn náà fẹ́ Mary bó ṣe tọ́rẹ̀ ẹnì yẹn náà fẹ́ Mary ó sọ fún Mary dé báyìí Mary náà pé ọ̀rẹ́ rẹ̀ yẹ pé ọ̀rí lágbájá mọ̀ tiẹ̀ lágbájá fún kinní lówó pé kó fi yaṣẹ́ ṣèbí mo ní kí wọn náà fún mi lówó kémi náà fi ya iṣẹ́ èmi dé lọ́dún náà ẹni tọ́mọ mi ń fẹ́ ní Èkó yìí gangan ẹni yẹn ń kó lòun lọ́ fẹ́ kó gbogbo irinṣẹ́ yẹn wá láti pé kan fi yaṣẹ́ gbogbo irinṣẹ́ ló kó wá ó wá kú flying Joe àbí kí ni wọ́n ń pè tí ó gbé wá bọ̀bọ̀ yẹn wá mọ̀ ọmọ òdílé kinní yẹn kò gbé wá àwọn èèyàn sì retí kinní yẹn wọ́n ní kinní yẹn wọ́n ti bẹ̀rẹ̀ ṣẹ́ tó ti fáwọn artist wọ́n ti háwó fún everybody ti wà tà láti wọ́n ti fẹ́ yaṣẹ́ wọ́n ti ní àwọn kọ̀ọ̀kan lọ wọ́n retí bọ̀bọ̀ yìí kó gbé flying Joe wá bẹ́ẹ̀ là wọ́n ń pe bọ̀bọ̀ yìí kò dáhùn ní sọ pé òun bọ̀ ń bọ̀ ya bí bọ̀bọ̀ yìí ṣe dé nù dídé tí bọ̀bọ̀ yìí dé ni bọ̀bọ̀ yìí bá ní òun ò lè gbé nǹkan kan wá wípé torí kọ́ Mary ti sọ fóun pé àwọn kan ló fún un ní owó ni ò ní jẹ́ kóun gbé kinní yẹn wá èmi dé iṣẹ́ yẹn ṣe kọ́ọ̀tì lọ́dún náà nù iṣẹ́ yẹn bàjẹ́ lọ́dún náà owó tó jẹ́ pé ó lé ní 4 million tá a ná lérí iṣẹ́ yẹn kọ́ọ̀tì báyẹn jọ yẹn létà ni bọ̀bọ̀ yẹn wá padà wá pé mọ́mí ẹ fi ẹ mọ́ bínú ẹ jọ Mary lọ sọ fún mi pé Dara kò ní fẹ́ mi wípé ẹnìkan ti fún lówó pé kóun mọ́ kóun kankan wá kóun mọ́ gbé flying Joe ní wá pé kóun mọ́ gbọ́dọ̀ gbé wá ìjọ náà ọjọ́ ńlá ni ọjọ́ ayọ̀ ní tá a gbọ́dọ̀ pé ọjọ́ kan yòókù bí sẹ́yìn ẹ̀sìn kọ́ọ̀tì bó ṣe bàjẹ́ ńjọ́ yẹn náà nìyẹn ibi ó ti kọ́ bẹ̀rẹ̀ àgbá kò sí fún un àmọ́ gbà tẹnu ọ̀ka àtìgbà yẹn mo wá yà mo ní gbọ́dọ̀ róhùn àtọmọ yìí mọ́ títí ó tún fi rẹ́ lómi wọ́n tún jọ fi ń bẹ̀rẹ̀ àníyàn lọ ẹlòmíì tó wá rí lẹ́yìn yẹn lọ́wọ́ àlọ́ lè gbalé lọ́wọ́ fọ́níṣì ní ilé fún un gbogbo tó yẹ kéèyàn ní nínú ilé ló kó fún un gbogbo tó yẹ kéèyàn ṣe sínú ilé lẹ́yìn yẹn ṣe sínú ilé fún un gbogbo tó yẹ kéèyàn ṣe sínú ilé lẹ́yìn yẹn lọ lè ṣe fún un gbogbo tó yẹ kó ṣe sínú ilé lẹ́yìn yẹn ṣe sínú ilé fún un bí wọ́n ṣe jọ tó ń gbé gbàtà bí ṣe ń bẹ̀rẹ̀ àníyàn lọ́nu mo wá rábúrò rẹ̀ lọ sí ọ̀dọ̀ rẹ̀ àbúrò rẹ̀ bá dé ó bá sọ fún mi pé òun mọ̀ bá Mary lè nílé àǹtí Dara mo ní ta ní jẹ́ Mary ó ní Marygold mo ní kí ni ń ṣe ń bẹ́ẹ̀ bí mo ṣe gbà sọ̀rọ̀ tí mo lọ sọ́wọ́n nù pé mo ní mo bá tó sùn ni mo ní bí mo ṣe ń lu Mary nù bí ṣe ń lu ọmọ mi náà ní lu Mary bí ṣe ń lu ọmọ mi ní lu Mary náà jọ náà gbà ṣé ilé ìgbà tó ọba ṣẹ́ jẹ́ ọtún wá wá bí tó tún tutù tó tún bàjẹ́ kí ló ń wá pẹ̀lú rẹ̀ mo ní ìfẹ́ wà tiẹ̀ mọ́ ọ̀yá ilé yín kò sáà àwọn ọ̀rẹ́ wọn wọ́n sá tì lọ́jọ́ náà ìmọ̀ pé lùyìí tí mo lù ìmọ̀ pé tó ń padà bọ̀ wá wọn ọmọ mi àti wọn ò fira wọn kalẹ̀ àti wọn ò yà pẹ̀lú ara wọn àwọn èèyàn tó wá ń sọ fún mi pé kọ́dà àwọn rí wọn ní mọ̀wé níbi tán ti ń ṣe kánífà kan àwọn rí Mary àwọn rántí Dara àwọn rántí kínní tí gbogbo rà ṣé òun àti ọmọ yìí sì tán wà
Okay, ọmọ tá bá ti lẹ́nu ọ̀ka wọn fúrọ́dìrì ọ̀ka èmi fi filẹ̀ mi fi ń wòran nígbà sá ṣe sá ó tó bí oṣù méjì àbí oṣù mẹ́ta sá ọba dé njọ́ náà lóní mọ́mí mo fẹ́ mú ọkọ̀ wálé mo ní ọkọ̀ ìwò ń bẹ ọkọ̀ aráàbò sẹ́ni tó gbalé fún ọ ẹni tó sì gbalé fún Mary ti tó lọ bá ẹnìyẹn ó ti pàdé àpòpọ̀ ní tún gbé girlfriend mi fẹ́ nìyẹn ní Mary ó ti tún bá Dára jẹ́ fún ẹnìyẹn tí tún gbé girlfriend mi fẹ́ nìyẹn ẹnìyẹn wá pè mí wá fẹjọ́ sùn mi pé mọ́mí ẹ wo Dára ẹni tó yẹ pé mi ni mo fẹ́ gangan ni àṣé Mary sọ fún un pé Mary sọ fún un pé ó láwọn ẹlòmíín ipe ń tàn wọ́n wọ́n fẹ́ tàn wọ́n ni kò ní ìwọ̀n fẹ́ ipe torí àwọn fámìlì rẹ̀ torí ẹni tó kọ́kọ́ bímọ fún kírísítẹ́nì ni àwọn fámìlì rẹ̀ ò ní jẹ́ kó fẹ́ hùn. mo ní mo ní ìmọ̀ ń pa ọ̀rọ̀ tó sọ yìí mo ní ìmọ̀ ń pa rẹ̀ nítorí bá sojú mi ni mo lè dá sí nítorí sojú mi ò lè dá sí. Ṣeré o kò sáàyè ẹ padà síbi tó ẹ ti ń bọ̀. Márùwá ló gbó. Olórí mi ì bẹ́ẹ̀ fẹ́ yín o. Gbogbo Márùwá ló gbó tó ń sọ yẹn o. Wo jẹ́ kí orí ẹ̀ pé Marygold ìwọ ló ń kọ́ lórí nǹkan kúkú àbí. Ní tí ì jẹun wo táìmù látàárọ̀ ẹni fẹ́ lọ ra nǹkan àná bẹ́ẹ̀ sì lọ ra Kilimanjaro wèrè kan nìyẹn. Gbogbo èlò ló fẹ́ wọ́ọ̀tì kí ni nọ́ńsẹ̀nsì fẹ́ rọ kí ni nọ́ńsẹ̀nsì. Mo lè ṣe pé ò ní wọlé wàá padà síbi tó ti ń bọ̀. O ti ń rìnrìn kùnrin wàlá má bòyìn wèrè òyìnbó fẹ́ yín o òyìnbó fẹ́ yín o. Máyì káwọn ọ̀nà kọ́mpáàdì gbọ́. Mo lè ṣe pé inú kọ́mpáàdì nìkan ni kó máa bọ̀. Fún ìyàwó yín nìkan ni kó máa wọ̀ ní. Ti social media gẹ́gẹ́ mi bẹ́ẹ̀ ṣeré o. Ẹnìkan kí ló kàn mí bẹ́ẹ̀. O lè gbálé ọkọ ẹ lọ ni. O ti máa rí dey play. Owó ìdán ọ̀nà ojú ti rè wá kọjá. Mi ì ṣeré sẹ́. Owó ni ẹ̀ ṣeré. Ibo lẹ̀ ti ń bọ̀ ibo lẹ̀ ti bọ̀. Ẹ ṣàlàyé bẹ́ẹ̀ ṣe rìn. Ó yá bẹ́ẹ̀ ṣe jáde. Gbogbo tó sọ fún mi ni pé ẹ nílò ju 30 minutes lọ nísìnyí báyìí ti lo bí 6 hours. Kí ni táyì? Ok lọ wo táìmù lórí fóònù ẹ. Fóònù ẹ̀ tún bá jẹ òun. Fóònù ẹ̀ tún bá jẹ ẹ ṣàlàyé gbogbo. Mi ì bẹ́ẹ̀ ṣeré o. Ó máa yẹ lẹ́nu. Ta kúrò nílé. Aya bí aṣọ. Wẹ̀ tí mo ó dábọ̀ pé ó mọ ọ̀rọ̀ yìí lọ́rọ̀. Ok ìgbà ta kúrò ní aya bí aṣọ. Ok ọ̀gbẹ́ni padà. Ìgbà ta kúrò ní aya bí aṣọ. Ok. Bàtà ya mi sọ fún fẹ́ ra aṣọ. Ok. So bàtà àwa kúrò bí aṣọ. Àwa ya níbo la yà ná. Ok àwa lọ sí Sky Mall. Àwa lọ sí Sky Mall. Ẹ máa de pọ́ǹtì yẹn o ìgbà tẹ́ kúrò nílé ẹ ya bí aṣọ nígbà tẹ́ kúrò bí aṣọ ẹ lọ Sky Mall. Ibi aṣọ lẹ ti pẹ́ lẹ́ ń wọ̀ mo lẹ́ ń wúrò máa mú yín. Ìgbà táwa kúrò àwa lọ sí Sky Mall. Àwa lọ sí Sky Mall. A lọ lọta. Ẹsẹ̀ ń gbọ́ ìwé lẹ́gbẹ̀ẹ́. Ẹ náà a lọ Sky Mall na from there a lọ Sky Mall a lọ Sky Mall. Ìkọ́ta fẹ́ rà agbègbè fún David kò máa gbé bọ̀ wálé from there a lọ sí Sky Mall. Ìkọ́ta kúrò Sky Mall ara àwọn cream àwọn perfume pé tẹ́ máa lò tẹ́ máa fi jáde kọ́kọ́ fáwọn. Tẹ́mi máa lò. Ẹ náà ṣe fí perfume là lọ bá rírà wà. Lẹ́yìn lọ rà ní 3 hours. Yes na ẹ rí adẹ̀bá rírà oríṣiríṣi nǹkan ṣáà wọlé lé ẹ̀wù. Òun ló kún bí ìbàdàn sí. Òun la bá ń rà. Adẹ̀ ló bá ń ra aṣọ náà. Aṣọ ẹ bá mi ra aṣọ. Adẹ̀ bá ń ra bàtà. Ẹ dẹ̀ bá mi ra bàtà. Ẹ ra pàfúmù. Mo dẹ̀ lọ ṣe fóònù mi. Fóònù gangan ni mo pẹ́ sí. Ibi fóònù mi. Because phone screen tí bọ́bá yẹn kọ́kọ́ fi sí screen yẹn ò dáa. Mo ní láti change ẹ̀. Ó ẹ̀ṣẹ̀ mú. Pé wọ́n wọlé. Mi bẹ́ẹ̀ fẹ́ yín o. Mi bẹ́ẹ̀ fẹ́ yín o rò bí mò ń bá yín ṣe rí àná. Ẹ̀yin náà fẹ́ máa ṣe bí ọkọ. Ok àlè ni mí. Wàhálà ìtàlẹ̀ ibi ń pẹ́. Ẹ tí ì sọ ó yá aṣọ tẹ lọ ràdà. Òun lélẹ̀ ó wà ń bì. Aṣọ burúkú ìlànà rà látàárọ̀. So aṣọ nọ́sẹ̀nsì tẹ lọ rà fún dídí bíi 3 hours yìí. Àti bàtà. Àbáyọ̀ràn ọkọ̀ ọ̀gbọ̀n wà láà. Ok ẹ ṣe o. Sẹ́yìn méjèèjì máa ń pe ẹ̀rìnrìn ìyá bẹ́ẹ̀ mọ̀. Àmọ̀ bóyá mo rìn ìyá tó mi ṣeré lọ gbá rìnrìn ìyá. Ó yá tẹ́ bá fẹ́ wọ inú ilé yìí o ẹ̀kúnlẹ̀ kẹ́ sọ pé. Báwo la ṣe máa kú Lande wọ́n ti ṣe. Mo lè ṣe pé ẹ̀ ní wọlé o torí wọ wàá sọ wípé. Òun lè máa wọlé èmi kí ló. O ní dẹ̀jọ́ ní wọlé mi torí wọ wà ní baálé mi. Hello. Ok ìfẹ́ lára. Ok ilé dọ́ọ̀gì náà ló máa gbé wàá bí wọ́n ń ṣeré ni. Lande oúnjẹ ìjọ. Bẹ́ẹ̀ fẹ́ yín ṣe. Lande wà láìta ọlọ́la. Torí ìwọ just small thing tó máa sọ wàá sọ wípé baálé mi ẹjọ́ ẹ má bínú wàá kúnlẹ̀ baálé mi ẹjọ́ ẹ má bínú. Ìwọ ń tẹ̀ wàá sọ pé baálé ọ̀rẹ́ mi ẹ má bínú. Ìṣeré o. I'm not joking with you guys. Oh yeah, enter first. For first.
Say you can't prostrate for me. Prostrate. Why must prostrate Lande? Kunle. Kunle. Why must kunle? So bad Why kunle. you treat me like this? Okay. If you know Kunle. Matthew, I want him to Matthew, please come and open the gate for me. Which gate is it? Come and open. You can stand there. You should come and open the gate. If you come and open the gate. Olori, it's not alright. Come and open the gate. Mary, one of that. Hey, Matthew, go rest. Matthew, come and open the gate. I said go rest. Matthew, no, come and open the gate. No, Matthew, go rest. Matthew, come and open the gate, Jade. Come and open the gate. Sorry. Kó kúnlẹ̀ yẹn, tó lè kúnlẹ̀ yẹn. Tó mo ṣe máa kúnlẹ̀, wọ́n tó ṣe máa dé Dara ajá ìfẹ́. Ó yá má bínú. Kúnlẹ̀ sẹ́. Ọkọ mi má bínú. Inú baálé mi ni mo fẹ́. Èwo ni baálé mi bàbá àṣọ baálé kò lè dùn lẹ́nu mi. Ọ̀gbẹ́ni sọ pé baálé mi. Kò lè dùn lẹ́nu mi wà láì. Ó máa dùn. Kó máa dùn. Bàbá rẹ̀. Olórí táìmù ń lọ, ọjọ́ ti ń lọ. Mo fẹ́ post fídíò rẹ̀ ti ń pọ̀ jù. Ó ti ń gùn jù. Baálé mi, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ìrìn kùnrin mọ́. Mi wàláì mi ìrìn kùnrin. Ọ̀yà bá. Ọkẹ́ tó bá tẹ máa nínú kí ṣé mo ṣe máa múra lélẹ̀ yìí. Ó yẹ kó mọ sí ẹ̀kọ́ ọgbọ̀n. Wàláì tẹ̀lé ó pè mí mo dẹ̀ máa lò fún mi. Máa lò. Ẹ padà sílé bàbá yín. Ó yá má bínú ọkọ mi. Baálé mi ni mo fẹ́ sọ. I'm sorry. Mo ní bẹ́bí kọ́. Honey, I'm sorry. Ìfọ́ni. Ìfọ́ni. Lando ya má bínú. Ìfáwọn yẹn. Ó yá baálé mi. Mi èwo ni nọ́ńsẹ́ǹsì. Baálé mi. Baálé mi. Ó bẹ̀rẹ̀ o. Ó fà kó pé ní kí ni ẹ̀ka mi ò lè baálé mi. Ẹ fẹ́ rí ọ̀nà. Ìṣeré o. Ó yá baálé mi. Baálé mi. Wọ́n tún open the gate now. Baálé mi o, ẹ jọ̀ọ́ ẹ bá mi sí. Yes, it's my tenant. You are his boss. Matthew, come open the gate for me. Matthew, they play. They. What kind of rubbish is this? Matthew. Olórí. Oh, you talk about baálé. Make I beg him. I don't beg him already now. I say make you just say baálé mi. So you say you can't even beg him. Why you just say baálé mi? Baba. Say baálé mi now. Baálé mi. Come open the gate. Ọ̀rẹ́ yẹn ti bàjẹ́. May we leave them. Sorry, leave them. Ẹ kóra yín lọ. Mo dẹ̀ padà sínú room mi nígbà tí ilẹ̀ ọjọ́ kejì mọ́. Ṣé Marygold ló kọ́kọ́ wá sínú room ọ̀rẹ́ mi yẹn ló wá bá ọ̀rẹ́ mi lónìí òun fẹ́ lọ gbé wa jẹ àmàlà. Wọ́n ń pè bẹ́ẹ̀ ní àmàlà embassy ní Ọ̀fadà. Ó wá bá ọ̀rẹ́ mi yẹn. Ojú mi dẹ̀ ni ó lóun fẹ́ lọ gbé wa jẹ àmàlà ní àmàlà embassy. Mo wá nígbà tó ń sọ lọ máa debit fún àmàlà tá fẹ́ lọ jẹ. Ìgbà tó lóun lọ máa debit mo a dẹ̀ check out kúrò lótẹ́ẹ̀lì yẹn. Ọ̀rẹ́ mi yẹn gbé mọ́tò wá, mọ́tò ẹ̀ ló fi gbé mi wá sótẹ́ẹ̀lì yẹn. Mo dẹ̀ wọnú mọ́tò ẹ̀. Ó ti wá ku èmi ọ̀rẹ́ Marygold àtèmi àwa jẹ́ mẹ́ta ní side wa. Ó wá ku Marygold àti Dara nìkan. So gbogbo àwa tá jọ lọ síbi tá ti lọ jẹ àmàlà yẹn àjù márùn lọ. A dẹ̀ lọ sí àmàlà embassy yẹn. Ìgbà tá dé àmàlà embassy. Ṣé network ni àgbọ̀ ẹ o? Ibi tẹ́ ti dé àmàlà embassy lágbọ́dé o. Hello everybody. I think maybe call. Call what else? Oh yeah, okay. Boya call wọlé, okay. Yeah. In the meantime, while we are waiting for ó dà pé network ẹ ní ẹ jẹ́ ká gbé padà wọlé, resend your request. Ẹ jọ̀ọ́, while we are waiting for him to resend his request, kí lẹ lè sọ ní kí ni honourable, I believe you have had the story from the beginning láti ọ̀dọ̀ Lande dé ọ̀dọ̀ Dara Ati Marygold. Kí ni ẹ lè sọ pẹ̀lú truth or dare, nǹkan tí bọ̀bọ̀ yìí sọ lórí truth or dare, kí lẹ lè sọ, kí ni observation yín? Ṣé nípa the last speaker, right? Yes, and the game itself, Yeah, ẹ káalẹ́ lẹ́ẹ̀kan sí. Ẹ ṣé olóòtú. Èmi ò tí ì rí any point tí the last speaker tó sọ. For me, ó ṣì kò go straight to the point. Ẹ lọ jàmàlà, ẹ mú ẹnìkan lọ sí party ò náwó. Kò sẹ́ni point níbẹ̀, you know. Go straight to the point. Jẹ́ ká mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. You know, báwo ló ṣe involve nínú ẹ̀? Kí ni concern ẹ̀ ń bẹ̀? Báwo ló ṣe jáde? Bí mo ṣe involve náà ni mo ń try láti explain. Ó mú bọ̀ lẹ́sẹsẹ ní lọ́ọ̀bì mo kankan. ní láti ẹ mọ̀ pé mo lè jump tí bá lọ́mọ láti orí ẹ̀ ní understand nǹkan tí mo ń try láti sọ. It's okay. Baba, it's okay. I understand you. Nǹkan tí mo sọ ni pé wọ́n béèrè question lọ́wọ́ mi ni pé kí ni mo rí sí nǹkan tó ń sọ. Wọ́n béèrè pé kí ni mo rí sí nǹkan tó ń sọ. Nǹkan tí mo rí tó ń sọ ni pé a ti rí
ọ̀rọ̀ nínú nǹkan tó ń sọ bóyá o sì fẹ́ gbé wa débi tí a ti máa gẹ́ẹ̀tì mẹ́sẹ̀jì tó ti máa wà more clear sí wa but for now èmi ò tí ì get any point mi ì tí ì rí any point kankan dì mú thank you very much. ẹ jọ ẹni tó bá ti rí ìyá ọgbà ẹ bá mi gbé wọn padà sókè ẹ bá mi gbé ìyá ọgbà padà sókè. mo ti gbé wọn padà mà. ok ẹ ṣe ó dà pọ̀ mọ́ ètò sí jábọ̀. ṣé kí continue àbí kí n because mo fún láyè pé kó. mo máa gbé padà sókè ó ń wà bí network ẹ ní máa gbé padà sókè. ok ẹni tó bá ti rí cash ẹ bá mi gbé padà sókè ẹ jọ. tẹ́ bá fẹ́ kí n proceed I will do that. You can proceed. Suggestion ni ma because mi ò lè máa sọ nǹkan tẹ́ máa ṣe mọ́. Ẹ jọ ẹ jẹ́ ká jẹ́ kí make cash sọ̀rọ̀ tán. Ẹ jẹ́ ká jẹ́ kó láàrín because gbà mí tó bá sọ tá à ń sọ tó sọ̀rọ̀ tá à ń sọ gbogbo ẹ máa dàrú. Ẹ jẹ́ ká ní listening here kó sọ̀rọ̀ ẹ jẹ́ kó sọ máa ìdẹ̀ ẹ jẹ́ kó sọ ti tẹnu ẹ̀ tó bá ti sọ tẹnu ẹ̀ tán then olúkálùkù á dẹ̀ wà máa onípò ọ̀dọ́ náà fẹ́ yọ rẹ̀ ní. Ọlá rí cash ibi tó sọ dé tá a gbọ́ dé ni pé nígbà tẹ jàmàlà tán ibẹ̀ ló dé continue. ẹ má bínú ó dà pé network mi yẹn ló ní í ṣe ẹ má bínú mọ́ ìgbà tí a jẹ àmàlà tán ta kúrò lámàlà embassy gbogbo wa wọnú mọ́tò ọ̀rẹ́ mi yẹn so ìgbà tá à ń drive padà sí hotel Marygold ó sọ wípé òun ní production òun expect àwọn producer òun ipò òun wá hotel tó òun máa lodge sí ní around ibẹ̀ yẹn ó ń bá mag sọ kò ń ṣèmi ló ń bá sọ so mag wá through hotel kan sí pé hotel kan wà ní so place but mag yẹn náà òun náà ní hotel kan tó dà wípé òun ni òun manage ibẹ̀ so ìgbà tó hotel tó throw sí Marygold ìyẹn ní òkè so mag yẹn drive wa lọ sí hotel yẹn àwa márààrún yẹn la ṣe wà nínú mọ́tò nígbà tá a lọ sí hotel yẹn ìgbà tá a dé hotel yẹn ó dà pé nǹkan tí Marygold fẹ́ ṣe wọ́n ní ibẹ̀ yẹn wọn ò lè pariwo wọn ò lè ṣe nǹkan kan and wọn ò dẹ̀ lè gbájú èèyàn méjì lọ nínú room which is room wọn ẹyọ kan is 50,000 naira ó lóun láìkí ibẹ̀ so ó wá ń bi mag níbẹ̀ yẹn pé àṣebóhun tiẹ̀ ní hotel kan tó jẹ́ wípé òun ni ó manage ibẹ̀ ìyẹn ní yes ìpè bọ̀ òun wò pé bóyá ó fẹ́ standard place láti accommodate àwọn guest ẹ̀ tó ń bọ̀ so from there àwa kúrò lóòótọ́ yẹn ó lóun lè sanwó hotel yẹn àwa lọ sí ibì kan tó ń pè ní Mòwe bus stop ìyẹn jẹ́ ọjọ́ kejì birthday ó lóun fẹ́ lọ ṣe sàárà a lọ sí Mòwe mag yẹn drive wa lọ sí Mòwe bus stop Marygold dẹ̀ ṣe sàárà fún àwọn onímàlàmá fọ́jú ìgbà tó ṣe tán bẹ́ẹ̀ ó wá sọ fún mag pé kó máa lọ sí hotel tiẹ̀ yẹn along the line ìgbà tá à ń drive lọ wọ́n stop ní supermarket ìgbà tó stop ní supermarket Marygold àti mag bọ́lẹ̀ èmi àti Dara àti ok lady ti bí yẹn ìyẹn ti bọ́lẹ̀ ní Mòwe bus stop ó ti padà sékòó so ìgbà tá a dé supermarket mag àti Marygold àwọn bọ́lẹ̀ wọ́n lọ sínú supermarket èmi àti Dara nìkan la kù nínú mọ́tò nígbà tí èmi àti Dara kù nínú mọ́tò mo bẹ̀rẹ̀ sí ní bá Dara sọ̀rọ̀ ìgbà tí mò ń bá sọ̀rọ̀ mo ṣáà ń bí pé báwo ni life èmi àti ẹjọ́ ń gist so ó dẹ̀ ń sọ̀rọ̀ fún mi pé báwo ni èmi náà try láti introduce ara mi sí pé I'm a social person kìnìkan òun náà dẹ̀ bá mi sọ̀rọ̀ so ìgbà tá a dẹjọ́ sọ̀rọ̀ dé stage kan mo introduce brand mi sí which is Rebet Fashion mo ní brand o and ọdọọdún mo máa ń ṣe show twice in a year mo máa ń ṣe collaboration with a lady tó bá ní engagement lórí social media mo dẹ̀ máa ń dá ṣe tọ̀dọ̀ mi tó bá di towards December mo wá throw ẹ̀ sí ibẹ̀ ló ti ń jẹ́ kí n mọ̀ wípé wípé òun dẹ̀ máa like business yẹn wípé ṣùgbọ́n òun máa need láti sọ fún ọkọ òun náà to God who made me ibẹ̀ yẹn ni mo ti mọ̀ wípé Iyawo Ijoba Lande ní Dara ó sọ fún mi wípé òun máa sọ fọkàn òun náà kìnnìkan ó ṣe mi mọ́kọ òun ní mo ní mi mọ́kọ ó wá ní Iyawo Ijoba Lande mag record yẹn lè ṣẹlẹ́rìí mi because òun náà wà ń bẹ̀ ní ọjọ́ yẹn so gbogbo bá ṣe ń sọ̀rọ̀ yẹn kò pẹ́ padà àwọn Marygold dé pẹ̀lú nǹkan tó rà ní inú store pẹ̀lú mag record so ìgbà tó dé wọ́n kó gbogbo ẹrù sẹ́yìn boot from there Marygold ní òun kọ́kọ́ fẹ́ lọ sí school ọmọ òun náà ká tó máa lọ sí hotel yẹn mag drive wa lọ sí school ọmọ Marygold adẹ̀bọ́lẹ̀ wọ́n pe ọmọ ẹ̀ jáde little love ta lè ṣó sọmọ ẹ̀ aṣọ ọmọ ẹ̀ ní love ó dẹ̀ drop gbogbo nǹkan tó fẹ́ drop fọmọ ẹ̀ ó dà postel lọmọ ẹ̀ wà ó drop ẹ̀ ó dẹ̀ ṣẹ̀ ní ká máa lọ sí hotel yẹn ìgbà tá a dẹ̀ dé hotel yẹn ó gba room méjì ó gbà kan fẹ́mi àti mag record àwọn dẹ̀ gbà kan tó ti ku àwa mẹ́rin so èmi àti mag wà nínú room kan Dara àti Marygold wà nínú room kan hotel yẹn jẹ́ VS hotel lórúkọ hotel yẹn ní Mòwe adẹ̀wà so èmi náà kàn wò pé ok opportunity mo wá pé producer mi Whitey mo ní kókó instrument wá pé mo fẹ́ record orin nínú hotel yẹn mo kàn rí as opportunity pé kí n kàn má wà bẹ́ẹ̀ láì má ṣe nǹkan kan so producer mi wá síbẹ̀ ìgbà tí mo record tán nínú ibẹ̀ everybody aṣáájọ ṣeré
di alẹ́ ìgbà tó di alẹ́ Ìjọba Lande wá sí hòtẹ́ẹ̀lì yẹn ìgbà tí Ìjọba Lande dé sí hòtẹ́ẹ̀lì yẹn Ìjọba Lande náà lọ́ọ̀jì sí hòtẹ́ẹ̀lì kan nínú hòtẹ́ẹ̀lì yẹn òun àti Dara jẹjọ wọ́n jọ wà so Marygold dẹ̀ sọ èmi àti Mag àti Marygold àwa jọ wà nínú room kan Mag náà fi wálẹ̀ ó lọ ó kù èmi àti Marygold Dara àti Ìjọba Lande àwọn producer mi ti lọ ìgbà tó máa dọjọ́ kejì Mag dé padà so Marygold wá sọ wípé òun lọ sí Abẹ́òkúta wípé òun ní ẹnìkan tóun fẹ́ lọ bá l'Abẹ́òkúta but time ti wá lọ ó bẹ Mag yẹn pé kó jọ tó bá lè gbóhùn ó ní bus stop kan tó ń pè ní Ṣìún wípé tó bá lè gbóhùn dé Ṣìún lálẹ́ yẹn wípé inú òun á dùn gan èmi dẹ̀ bá Mag sọ̀rọ̀ gbà gbé lọ náà ìgbà tó lóun lọ tó ìgbà tá a máa kúrò ó promise Mag pé òun máa repo sí mọ́tò ẹ̀ torí yẹn sọ fún pé òun ò lépo nu mọ́tò epo yìí lòun ti ń wà káàkiri látàrí òun ò lépo nu mọ́tò ó dẹ̀ ní táwọn bá ti ń lọ òun máa gbowó òun máa repo sínú mọ́tò ẹ̀ èmi dẹ̀ wọnú mọ́tò pẹ̀lú wọn bọ́ ìgbà tá a máa torí ilẹ̀ ti ṣú ìgbà tá a máa débì kan tó ń pè lọ́mù junction gbogbo bus stop tí yẹn ti fẹ́ drop ẹ̀ ilẹ̀ ti ṣú kò lè rí mọ́tò ń bẹ̀ a padà sí hòtẹ́ẹ̀lì yẹn òun náà ò lè lọ síbi tó fẹ́ lọ ìgbà tá a dẹ̀ padà sótẹ́ẹ̀lì yẹn èmi òun Mag àjọ wà nínú room Dara ti wà pẹ̀lú Ìjọba Lande ìgbà tó dẹ̀ di àárọ̀ ọjọ́ kejì tí èmi fẹ́ smoke mo gba smoke lọ́wọ́ Ìjọba Lande gbogbo àdẹ̀jọ́ smoke nínú ibẹ̀ yẹn ó níbi garden kan níta tí everybody ti lè smoke so àjọ smoke so ìgbà tá smoke yẹn a smoke èmi smoke Mag ò smoke Ìjọba Lande smoke ìyàwó ẹ̀ Dara smoke Marygold ò smoke so mo rí wípé Dara bẹ̀rẹ̀ sí misbehave lójú tèmi but èmi ò mọ̀ bóyá ó wà obvious ọkọ ẹ̀ mo wá ń sọ fún Mag record pé ṣé kò ń ṣe pé lady yìí ti high báyìí pé why tó ṣe ń ṣe báyìí so Ìjọba Lande gbọ́ nígbà tí mo throw ọ̀rọ̀ yẹn sí ọ̀rẹ́ mi Mag record yẹn níjọba wá ní wípé bẹ́ẹ̀ mi gan ṣe ni mo lè smoke tó wípé mo lè smoke tó yàwó wọn wípé kò sí irú igbó tó lè fà kò lè high nǹkan tó sọ fún mi ní ọjọ́ yẹn nìyẹn mo ní well pé bó ṣe ń ṣe èmi fi pé ó ti high ni adẹjọ́ fa àwọn méjèèjì lẹ̀ sínú room ọjọ́ ilẹ̀ ọjọ́ yẹn mọ́ ọjọ́ kẹta èmi kúrò lótẹ́ẹ̀lì yẹn mo bá tèmi lọ mo padà sékòó along the line èmi àti Marygold ti mọ́ra ẹni tá ti jọ sùn ní hòtẹ́ẹ̀lì ọjọ́ méjì ọjọ́ mẹ́ta àti exchange number èmi àti Dara náà ti mọ́ra mo ti throw business ó dẹ̀ lóun máa fi lọ ọkọ òun ná pé nǹkan tọkọ òun bá sọ nípa òun máa get back sí mi bóyá a week after Dara pè mí ó wá ní pé business tí mo sọ̀rọ̀ lórí ẹ̀yìn òun ti bá ọkọ òun sọ pé ọkọ òun dẹ̀ sọ wípé kóun go ahead mo ní fine mo ní ṣé mo lè ṣe anticipate graphics nsìn pé ká tẹ̀ kọ́kọ́ broadcast ẹ̀ náà káwo interest àwọn èèyàn máa ní pẹ̀lú show yẹn mo pé show yẹn ní meet Dara and friends. tó bá ti jẹ́ tó sọ nìyẹn pé ò bá yá wẹ́sùn so be it so be it and that's it. èèyàn ló bá yàwó òun sọ dẹ̀ ti sọ fún gbogbo ayé ò bá sọ àbí òkè kò sí wàhálà kí ni yóò fa wàhálà rárá kò fa pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ẹjọ́. ìyá ọgbà kí lorúkọ ẹ Marygold nínú live show tẹ ṣe ẹ̀yin fúnra yín lẹ sọ wípé mo ń threaten Lande àti Marygold ẹ sọ ẹ dẹ̀ ní kí nǹkan kan bá ṣe láti wá arrest mi ẹ̀bọ̀ evidence láti proof nǹkan tẹ sọ yẹn. bọ ẹni tó lọ́rọ̀ ọmọ tó sọ kó tó sọ ṣé Lande tó ṣe why tí nǹkan kan bá ṣe Lande láàárọ̀ látà ń sọ tó dẹ̀ sẹ́ pé 21 people ẹ̀yin ò sọ sọ nǹkan kan nípa nǹkan tẹ̀ ń sọ ṣé ẹ mọ̀ pé implication ni tí nǹkan kan bá ṣe Lande ṣe rò pé wọn. hello what if Lande evidence fi 13 threaten lọ́wọ́ kan. ṣe jẹ́ kí Lande fẹ́yìn evidence kẹ́ tó wá. ìyẹn wọ́n wà láàrin wa àti Lande àárín wa àti Lande. ẹ̀yin sọ̀rọ̀ mi ní live na a lot of people ló wà lórí live tẹ́yìn tí ń sọ̀rọ̀ tèmi family mi náà wà ń bẹ̀ dẹ̀ evidence kódà abiyamọ lẹ́yìn náà. dúró dákẹ́ ẹnu ẹ tó bá gbé wá máa gbé fún ẹ mi ò gbọ́ pa. irọ́ mi báyìí fà kọ́kọ́ ẹ má bínú ẹ má bínú lọ wo show mi dáadáa I don't know anything about that I don't want to know. Rikash, please, I'm still here. Won't attend someone in and go. I don't ask you. I don't know anything about you. Myself. And I don't want to suspect. I am not interested. I don't want to suspect. Answer to that. So that be any question about it. Ní láti wá ìgbà tẹ́ni ò fẹ́ mọ̀ nǹkan kan pa mi why tẹ́ ṣe ń cap online pé make a show tí nǹkan kan bá ṣe Lande ẹ máa share video yìí o. Because Lande sọ pé ẹ threatening òun. Why tẹ́ ṣe máa believe Lande? Why tẹ́ ṣe believe? Evidence Lande dà tó fẹ́yìn fẹ́ proof ní bíbá yìí. Not of people who want. Ìyá Lande tẹgbẹ́ lọ́kọ̀tì náà. Rikash, listen. Nǹkan tí mo fẹ́ gbọ́ nìyẹn nǹkan tẹ́mi fẹ́ gbọ́ lẹ́nu yín lẹ ti sọ. Tẹ́lẹ̀ bá débẹ̀ bóyá wà evidence about it. Èmi láì téèyàn bá fẹ́ proof nǹkan fún mi as àgbàlagbà mo dẹ̀ respect ṣẹ́rí àgbàlagbà ló bí mi. O ti lọ́ọ́ ayé òní láti fẹ́ gbèsè pé mi ẹ̀yin gan ò evidence pé mo bá yàwó ẹ̀sìn. Ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ wá ń rí sẹ́yìn ní láti rí sẹ́yìn náà. No nǹkan tẹ́ ń káàpù yẹn ò dáa online lẹ́wà ọmọ èèyàn kan lè mí náà èèyàn kan ló bí mi abiyamọ kan ló bí mi lè tọrọ mi láì dáa náà.
Tẹ́mi ò lè jábúrò yín ni. Ẹ lè sọ̀rọ̀ mi láì dá online kẹ́dẹ̀ wá máa sọ fún mi wípé kẹ́dẹ̀ ò lọ́kà bàǹtẹ̀. Ẹ mọ iye èèyàn tó wọ́n lọ́ọ̀dù yín ni. Ẹ mọ iye pípọ́ ti sọ ni Tẹ́mi ò léyàn ni. Ẹ̀yin ṣe live. Evidence nǹkan tẹ́ sọ. Ẹ wá ń sọ ń sìn pé kémi lọ sùn lànà. Rikash. What are you saying? Rikash, can you listen? Bad, bro. Come on. Rikash. Ẹ ń sọ̀rọ̀ èèyàn. Evidence ẹ̀ ní. Ẹ̀dẹ̀ ń prosecute mi. For what reason? That's fucking bad. Àgbàlagbà ní ẹbí mọ̀. Tó bá jẹ́ ọmọ tí ní ìdílé kan tó tó sẹ́mọ́ lè yàn. Sẹ́mọ́ kàdé àkókò tí ń build for years. Ẹ̀dẹ̀ bàjẹ́. Ẹ sọ lórí láìpẹ́ yín. Ẹ wá ń trend. Ẹ wá bí mi pé. Listen now. Can you listen? Can you listen? Hello, Larry Gold. Tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ kẹ́ sọ̀rọ̀. Okay, sure. Okay, nǹkan tẹ́mi kàn fẹ́ sọ, be honest, angle mi lèmi ti fẹ́ wò, and multiple angle. Ṣé ń gbọ́ mi ṣá? Be honest, ṣé ń gbọ́ mi ṣá? We can hear you. Okay, ṣe. So angle mi lèmi ti fẹ́ wò, and from multiple angle. From the first angle tí mo ti fẹ́ wò ni wípé gbogbo wa pátápátá a máa jábọ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba. Gbogbo àwọn tí ọ̀rọ̀ yìí kàn pátápátá ló lẹ́jọ́ tó máa rò wájú Ọlọ́run. Ọlọ́run lọ́ba tó ń dájọ́ ẹ̀dá. So èmi ò ní fẹ́ dájọ́ kankan níbí báyìí. Ṣùgbọ́n nǹkan tí mo rí ń bẹ̀ ni wípé àwọn kankan tọ́rọ̀ yìí kàn wọ́n ti ń jáde, wọ́n ti ń tọrọ àforíjì. Baba T ti ṣe apology video. And tẹ́ bá wo apology video yẹn ti ń wà coordinated in such a way that àwọn oní film and àwọn èèyàn tó feel pé apology ó jẹ́ nǹkan tó ní làákàyè, ó jẹ́ ni tí ẹni tó bá ṣe apology jẹ́ èèyàn tí ó feel remorseful. Àwọn èèyàn tí ń coordinate apology ọ̀dẹ̀ tí ń bá post ẹ̀, mí náà dẹ̀ ti bá post ẹ̀. Kí ni mo fẹ́ lò ń bẹ̀ ni wípé tẹ́ bá wo apology Baba T yẹn, báwo èèyàn ṣe ń post ẹ̀ fún tó ṣe ń bá post ẹ̀ yẹn, ó súnmọ́ ọ̀rọ̀ tí Bimbo Success sọ tó jẹ́ kí n gùnkè wípé awo ló máa ń gbá awo nígbọ̀wọ́, táwo ò bá gbá awo nígbọ̀wọ́, awo máa tẹ́, awo máa yà. And message yẹn òun ni fún Marygold. Marygold, it is time for you to stop talking. Nítorí pé awo kan náà ni, and every time you speak as if you want to exclude yourself from the cartel or from the group which you are not supposed to. Awo máa ń gbáwo nígbọ̀wọ́ ni. Táwo ò bá gbáwo nígbọ̀wọ́, awo máa tẹ́, awo máa yà ni. Ohun tó ti ṣẹlẹ̀, àṣìṣe dẹ̀ ni. Whether ẹ mọ̀ọ́mọ̀ ṣe ni, whether ẹ mọ̀ọ́mọ̀ ṣe ni, ó ti ṣẹlẹ̀. Ẹni tó kàn ló mọ̀, bó ṣe kan Lande ló mọ̀. Ìyá àgbà mi ò rí yín o, ìyá àgbà mi ò rí yín, ẹ bá mi tún send mi ò rí yín, ẹ bá mi tún send. Bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ, ó ti kan gbogbo yín. Èyí tó kan Lande ọ̀tọ̀, èyí tó kan Baba T ọ̀tọ̀, èyí tó kan Maycash ní Maycash wá ń lọ gún bíbá, èyí tó kan wọn náà kan, èyí tó kan ọmọ yẹn náà, gbogbo yín pátápátá ló ti kàn. Ìyá àgbà yìí já ní rí o, ẹ bá mi send ẹ. Nǹkan tí kò ṣe yẹ kí Marygold máa sọ̀rọ̀ mọ́ ni wípé kí ló ń try láti sọ, ṣó fẹ́ sọ́kò wẹ́rẹ́ ẹ mọ́ pé kò kàn ẹ́, ó kàn wọ́n náà, kò sí bó ṣe lè sọ̀rọ̀ títí ó kàn ẹ́. Òun jẹ́ káwọn èèyàn máa bẹ̀rù ọ̀rẹ́, òun jẹ́ káwọn èèyàn máa bẹ̀rù associate, òun jẹ́ káwọn, because the whole thing is centered around you and people are saying that you're talking too much. Awo ló máa ń gbé awo nígbọ̀wọ́, táwo ò bá gbáwo nígbọ̀wọ́, awo máa tẹ́, awo máa yá ni. Ọ̀rọ̀ Bimbo Success ni. Ìtòrí ẹ̀ nígbà tí màmá Esabod dúkè, wàá rí pé nígbà tí màmá Esabod dúkè, wọ́n face ẹ, wọ́n hit ẹ heavily again. It is because of the extent of what you are pouring out, and the more you talk, the more you change the dimension of the game. Baba T, kò sẹ́ni tó máa pe Baba T, kó tún wá rojọ́ kọ̀ọ̀kan bó ti apologize already. And that's case closed. So I don't think you should continue to exclude yourself from these people or from Mr. Success, I send request or from Iyawo Dara or from Iyawo Lande. In the first instance, àárín àwọn méjèèjì tó dúró sí, bí mo ṣe báyìí ṣe mọ̀ mi tó, mi ò bẹ́ni kankan lè sọ pé òun mọ ìyàwó mi. Àárín àwọn méjèèjì tó dúró sí lásán gan tó is too dangerous. Ó wà láàárín ọkọ, ó wà láàárín ìyàwó. That role alone is a crazy role. That role alone. You understand? So I think Bimbo Success is very, very correct. And it is also true that in future people will look at you and they'll be so scared to associate themselves with you. It is not so much about people blaming you. It is so much about what you say. When you're feeling hit back, the more you talk, the more people tend to be so scared about you. Or I want Lande at Iyawo ò tiẹ̀ anybody more. A lot ló máa ń ṣẹlẹ̀ nínú marriage. You are not married, Marygold. You are not married. One day you'll be married by the grace of God. A lot ló máa ń ṣẹlẹ̀ nínú marriage. Ọkùnrin àti obìnrin lè ríra wọn kọ́ má bára wọn sọ̀rọ̀. Ọkùnrin máa bínú lọ́ta. Obìnrin gan lè má bọ́kọ sọ̀rọ̀ tó bá máa rojọ́ fún yàn bíṣẹ́. Tó tẹ̀lé pé n tó ń rojọ́ fún bíṣẹ́ ń dọ̀jọ́ ní nǹkan papọ̀.
So a lot ló ń ṣẹlẹ̀ nínú marriage. God will bless you, you will get married one day, and you will understand all of this. But I think it is time for you to know that these people are your people, and you cannot continue to slide them. You cannot continue to spill bad things about them. You can't continue. It is time to take a pause, go another direction, stop the talking, and let this whole thing end. Kawa face make cash. Make cash. Do you want to apologize or you're not apologizing? If you're not apologizing, then sue. Babati apologize. Case Babati close. Because any totally the end law Babati more. Then if I were you, I would apologize to you. Whole Lande apology. You hold Dara apology, and then you move on with your life. And that's the end of the case. No more coming online, no more nurse, nothing. Then Kawaku make cash. Ki make cash. What decide boy on very court new? Abon very apologize if Lande new. Then come on, quick topic and not but at the end of the day, you why judge anybody. Olorun Oba ni gbogbo ma kora wa síwájú Ọlọ́run la ma judge ara wa. Be an shit everyone. Shit that's you. God bless you. Uncle Larigo, thank you. Doma, make cash. And then accuse the báyàwó òun sùn. Ó dẹ̀ ti clear kó o bá sùn. So be it. So be it. So ẹ tí ó bá believe. Tó bá believe. Èyàn ló báyàwó òun so dẹ̀ wá bí òkè omi ò báyàwó ẹ̀ sùn. That's it. Yes. But my point is, kò sẹ́ni tí ò ní tiẹ̀ lára. So ti yẹn everybody. Olúkálùkù ló ní tiẹ̀ lára. Àfàwọn tó bá gbé wá social media lélé àtọwọ́bọ̀ ẹsẹ̀ bọ̀ agbẹ́nu sí aganu sí everybody Yorùbá ní olúkálùkù àbítí ẹ lára ní Yorùbá sọ ṣóyẹ yín and tẹ́ bá rí lẹ́yìn kẹsì ẹ mi ò tiẹ̀ treat mọ́ àtìgbà tí Lande ti wá sọ́dọ̀ mi ò treat ẹ mọ́ èmi tún ti mi like máa dúẹ́ lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ every time ó máa ń piss me off tó ti yẹ yín but mọ́mí bí àdẹ́sì ó sọ pé make her reach out kádẹ̀ dá sí and kò ní dá tí mi bá fẹ́ wà fẹ́ kí máa ní ta ni make her kó gẹ́ra àjà mi fẹ́ gbọ́n tó fẹ́ sọ that will not be nice mo ṣe wà ń bí lẹ́nu because left to me I'm done with that and going forward I am no more interested I'm done but kọ́lùkálùkù mọ bí tẹ́bi ẹ ti wà and my question is still number one Marygold is single kò bá sọ̀rọ̀ jù kò bá àtọ́ rẹ̀ jù tó bá yakayama ọ̀nà ọ̀nà ìjà bóbìnrin ṣe máa ń jà nìyẹn táwọn obìnrin bá ti ń jà wọ́n máa tọ́ṣì rí ara wọn ni báwọn obìnrin ṣe máa ń ṣe nìyẹn so nǹkan tí Marygold ṣe yẹn I think it's normal láàrin àwọn obìnrin tá bá ti jà báyìí ká máa tọ́ṣì rí ara wa ló dẹ́kù ìwé òbóbìnrin ṣe rí nìyẹn ẹ̀yin ọkùnrin lẹ máa ń wò pé a sọ̀rọ̀ mọ́ kọ́lùkálùkù máa lọ bọ́ obìnrin a máa kà boroboro ní so style obìnrin nìyẹn lè lọ kó náà má defend rẹ̀ of course òun náà máa sọ tẹnu ẹ̀ ṣó ti yé yín and ẹ jẹ́ ká wo gbogbo ẹ̀ dáadáa tá bá fẹ́ wà fẹ́ Marygold single ó lè ṣe 10 sọ̀mù ó lè ṣe 20 million sọ̀mù she single ó lè ṣe kíní ìwọ ìyàwó lé tó kúrò lábí ọkọ ẹ kọ́ tó bá tiẹ̀ wá tó bá tó stage yẹn tó yẹ pé wọ́n ti fẹ́ máa ṣe tútọ̀ díẹ̀ àti ìyàwó lé sórí yín ó dàrú ẹ̀wọ̀ ẹ jẹ́ kẹ́mi gbé wúbà ẹ ti fẹ́ máa ṣe orí burúkú mọ́. ṣé rò pé bàbá tí nìkan ni ṣé rò pé bàbá tí nìkan lọ̀rọ̀ kan ni tí n bá dárúkọ àwọn èèyàn fún yín ẹ tún shift kó lórí bàbá tí ẹ tún ta máwọn èèyàn èrò pọ̀ ẹ gbàgbé tí bàbá tí kan ló jẹ́ pé ó jẹ́ àṣírí sọ́wọ́ Lande ni aláwọn kankan wà mi ò lè lanu sọ fún Lande mi rò pé ẹ̀mí Lande gbé ẹ̀mí Lande ò gbé mi ò lè sọ Lande gan sọ eléni ẹbẹ lọ́wọ́ Lande mo ní Lande àwọn kankan wà mi ò lè sọ fún yín ìyá ọgbà kílẹ̀ àwọn mo ní ẹ má wọrí Lande because mi ò rò pé not this time bóyá later tí bá rí pé Lande ti with evidence Ọlọ́run bọ̀ mo tún wò pé àbí kí n sọ ni kí Lande lè mọ̀ tí ó máa sá fún ó máa mọ àwọn tó jẹ́ pé wọ́n ti jẹ ìyàwó ẹ̀ but kíní yẹn hard what if ẹni yẹn gan ti sanwó script fún báyìí ó ti sanwó script fún Lande wọ́n dẹ̀ jẹ́ ń bẹ̀ àti ẹ̀mọ àwọn ọkọ rẹ̀ méjì ni wọ́n dẹ̀ pàṣẹ passport wọ́n pàṣẹ sí wọn. ó lọ fà ó gbẹnu tán. àdèmọ àwọn ìyàwó wọn àwọn pípù yìí gbogbo wọn pátá tí mo ní lọ́wọ́ náà ti má rí ẹ̀dẹ̀mọ àwọn ìyàwó wọn wàláì ẹlòmíì ìyàwó ẹ̀ máa dẹrù ẹ̀ sí ojúbodè ní Olúwọlé lẹ́kọ̀ọ́ pé wọn náà pọn mi bẹ ikán tiẹ̀ wà tí mo gbọ́ bó wà highly disa bí ìyàwó ẹ̀ ṣe fine tó tọ́lọ́run kẹtó mo wà I don't know you are this dirty with evidence with ẹlòmíì báyìí mo rí bá àtẹ evidence mo ní tíyàwó ilé tiẹ̀ bá kọ́kọ́ mu ayé ilé ti bàjẹ́ náà tíyàwó ẹ̀ àfẹ́ tí wọ́n ṣe dà tó ń wà ń bẹ̀ ká rí fúnra wa ẹ má lè bàbá tí nìkan kẹ bàbá tí nìkan kọ wọ́n wẹ̀dò gan wọ́n wẹ̀dò
èrò pọ̀ tó wẹ̀dùn. Obìnrin yẹn ni Dapò sí náà, inú rẹ̀ ní kò sí. Títẹ̀mí kan ni pé èmi ti expect kí bàbá tí kó ti pe Lande. Bá má block Lande. Ẹ fọ́kọ̀ pùn bẹ́ẹ̀ bàbá tí. Ẹ fọ́kọ̀. Bá bá Lande sọ. Ó yá Lande má bínú. Lè bọ́ọ̀gà àwọn àgbò òṣèré ṣe tẹ̀ ṣe yẹn. Tó bẹ́ẹ̀. Lè bá wọn ṣe náà. Ṣé torí ó jẹ́ Lande? Kárí Lande náà pull up G-Wagon. Ó néré ní Netflix. Àbí Lande lè bá ṣe. Ẹ já wọn ṣe dáadáa. Nígbà tó bá jọmọ líle, tó bá jọmọ kékeré ọmọ líle ni, a ti mú bàbá tí sọ̀wọ́ náà. A ti fọ́ gbogbo gíláàsì mọ́tò ẹ̀ láàrin ìgboro tí ò ní mọ́. Àbíṣe lè lọ mọ́ àwọn ìyàwó àwọn kókó àwọn gbẹ̀kẹ́ ẹ̀ máa lẹ́mọ̀ pé tó bẹ́ẹ̀ náà. It's because it's Lande. Bọ́ ẹ má gbàgbé, bọ́ ṣe bí lẹ́rú náà bọ́ba o. Okay, ẹ kówó fún Dara. Ẹ kówó fún Dara, ó fún wáyà make-cash. Mo fọlọ́ bàbúrà. Lẹ́stéètì mi, òtẹ́ ẹ́stéètì mi. Ó yá, níjọ́ tán ṣe sóò yẹn tán, tó ń ṣe sóò orí burúkú tán ṣe yìí o. Kẹ́ máa wò ó. Wọ́n á sọ, ìgbà tán ṣe sóò yẹn, Lande kíníkan tó wà ní kíníkan. Mo ní kò sí mi ìwà dáre, kò sí bàtà tí mo fẹ́ wọ̀. Ìgbà tí òtẹ́ ti ń sóhun gangan, lòun ṣe bóyá kó má wulẹ̀ wá dáre, torí pé tí n bá wá, màá disturb wọn, èmi dẹ̀ understand. Mo ní òkè, mo dẹ̀ mọ̀ pé ẹnu mo dẹ̀ ní òkè ní ìdẹ́dọ́rá lọ. Hòtẹ́ẹ̀ kan lẹ́gbẹ̀ẹ́ Sky Mall tí ó jìnnà sọ́dọ̀ mi nígbà tán ṣe sóò yẹn tán ṣe ń gbọ́ nígbà tán ṣe sóò yẹn tán tó dijọ́ kejì ó dẹ̀ pè mí Lande wo àti stress o òun àti àwọn ọ̀rẹ́ òun àwọn fẹ́ lọ lọ́jì sí hòtẹ́ẹ̀ kan káwọn fi rìláàsì mo náà rẹ̀ wò lágbájá mo nókè ó dẹ̀ pé àwọn ọ̀rẹ́ yẹn ó sọ fún un pé ẹ sọ pé àwọn ti bàbá ọmọ lókè lè bìlíìfù pé hòtẹ́ẹ̀ ẹgbẹ́ ẹ́stéètì mi ló gbé mẹ́ríkà sí wa nádẹ́ tún lọ́jì sí lẹ́gbẹ̀ẹ́ ẹ́stéètì mi gangan. Mi mọ̀ tí mo ṣe. Mi mọ̀ tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé mo lè má ka ìwé tó everybody tó wà níbí but mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé mo wà intelligent yẹn òun náà fi máa ń sọ pé ọgbọ́n ó ju agbára lọ. Yes, that's right. Tó bá sáà sọ pé ọgbọ́n jù mí lọ o sáà lè sọ pé o tún gbọ́ tó mi kò possible náà. Ìkan ló bá tó o bá ti gbẹ́jù mí lọ o ò lè gọ̀ tó mi. Àgọ̀ tí mo lò yẹn tẹ́yìn rò pé mo gọ̀ yẹn for me to get it mo ti wá rí i pé Dára tẹ bá bọ òkó oúnjẹ ẹ ó máa sọ fún pé sùkùn ni ẹgbẹ́ tí wọ́n ní wọ́n fún dọ́gì tó ní òun kàn jòkó lóko ní òun ò gba dọ́gì. Ó dàbọ̀ pé mo understand the point mi. Káyé odidi 30 something years kó ní ìgbà tí wọ́n sọ fún pé àṣírí títí wọ́n ti sọ̀rọ̀ tó ṣẹ̀ṣẹ̀ pé bóyá òun wà á mọ̀gbà yẹn ṣẹ̀ṣẹ̀ ń gbọ́rọ̀ wáyé nítorí bí mi inú jù ní pé wáyé tó fi grant interview yẹn ṣé kí n sọ fún yín gbogbo bó ṣe grant interview yẹn mo mọ̀ wọ́n tàn wá ní. Òun ò mọ̀ pé tó fẹ́ ṣẹlẹ̀ nínú interview yẹn nìyẹn. Ẹgbẹ́ sẹ́tẹ̀ bá rí ẹgbẹ́ tó sọ pé lágbájá òdo mi omi ìfẹ́ dárúkọ ẹni yẹn mọ́ torí pé ẹni yẹn ò sẹ̀mí mọ́ láyé lọ́run kò sẹ̀mí mọ́. Ká sọ tòótọ́ ẹni yẹn kò hold me lẹ́ni apology but he's so concerned pé ẹ̀rí ọ̀kan jẹ́ pé bọ̀bọ́ yóò deserve kínní that's only it's just so that he's a good person and tó ní àtì if not kò lọ bá ń lè náà wọ́n wá gbé ká mọ́ lé ní náà. Ṣùgbọ́n ẹ̀rí ọ̀kan máa jẹ́yàn pé ṣé tí mo ṣe tó dà sá. N tó kàn ṣe tó fi ṣe apology nìyẹn pé só yẹ kí n ṣe nǹkan báyìí sọ́dọ̀ bọ̀bọ̀ yìí kò hold mi lẹ́ni apology so kò sẹ̀mí lẹ́sẹ̀ kankan mọ́ láyé lọ́run. I don't have any right to mention his name. Lande is a good man. Lande is a good man. He's a good man. He's a good man. I understand ìwọ tó wá jẹ́ torí olórí burúkú gangan jẹ́ kí wọ́n sọ kìíní kan fún yín
olóyè burúkú yìí tá a mọ̀ dáadáa dúrọ́ọ̀gì ló fi máa ń bóbìnrin sùn. Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́lọ́. Òkè la wà téńté.